kò yá ọmọ gbọ̀nyùn ẹ̀yin kò yá ọmọ agúrògùn dẹ̀sán kò yá ọmọ agbọ̀n túbẹ̀lẹ̀ jà ọmọ ogun lọ́sàn-án olè lóru ẹja wẹ̀yìn nímúlẹ̀ òní kò ìwù mí ogun jojúmọ́ nímúlẹ̀ bàbá yìí sún mi lọ ẹ̀sán kò yá ọmọ agbọ̀nyùn ọmọ kóíkóí àkóyẹnú odó gbanlọ́dẹ àrùn kàǹkóòkò ìkóta àkóyẹn bàbá kọ̀ọ̀kà yóò dìyọnu nílé bàbá tó bí i lọ́mọ ọmọ ogun lọ́sàn-án olè lóru àjàwẹ̀yìn nímúlẹ̀ oníkó ìwù mí ogun jojúmọ́ nímúlẹ̀ bàbá yìí sún mi lọ ẹ̀sán kò yí ọmọ agbọ̀n túbẹ̀ lè jà ọmọ gbẹ̀yìn tó di mẹ́sìn lẹ́yìn ọrùn kò jẹ́sí olùkọ́ ilé ìjẹ́kọ̀ yẹ́bí olóòtú ẹ̀gẹ́ ọmọ àkúta tàgbótọ́run ogun rẹ̀ rí àbàjá ìkọ̀ ètò òdèrè èkólé ìgbà tí ẹdẹ lò lè kólé rẹ̀ lọ pẹ̀kí lọ́pàdé ló bá bẹ́ẹ̀ lórí ó lébi ní ọ̀bàyà olè tó bẹ̀rẹ̀ òun lọ ẹ̀sán kò yọ ọmọ àgbọ̀n túbẹ̀ lè jà njẹ́ tí ogun pa tí ogun lé tí ogun gbojú oníkó yìí wọlé tí ogun wá gbẹnu rẹ̀ jáde wọ́n ní sìgìrì tí ń bẹ lápá ọ̀tún ẹ̀ǹdẹ́ ogun ọba tó lọ sìgìrì tí ń bẹ lápá òsì ẹ̀ǹdẹ́ ogun ọba tó lọ èyí tí ń bẹ láàrin gbogbo tí ń bẹ nípa ìkùn kankan wọ́n ní ẹ̀ǹdẹ́ ogun ọba tó lọ làwọn obìnrin sìgìrì wá dábàá ló lẹ́sẹ̀ kan wọ́n nígbà tó sí nílé àwọn obìnrin ti bá wọn léèwọ̀ jẹ ló jẹ́ kí ogun poni kò yọ ọmọ gbọ̀n tí ikú sáńjọ́ sí nígbà tí bàbá wa kú níbo ni wọ́n gbé bàbá rẹ̀ ẹjẹ́ àjọ wọn bára wa bọ̀ náà mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ẹ kú kalẹ̀ gbogbo èèyàn tẹ́ láǹfààní láti gbọ́ mi lónìí èmi àyọ̀fẹ́ ògún olóhùn àrò tí ń jẹ́ tòrótòró náà ni tá a bá ń sọ̀rọ̀ nípa ètò tá à ń ṣe lọ́wọ́ yìí mò ń sọ fún yín wípé gbòǹgbò ọ̀rọ̀ níbi tí àwọn gbòǹgbò ọ̀rọ̀ ti jáde wá níbi tí ọ̀rọ̀ ti sẹ̀ níbi tí nǹkan ti sẹ̀ gbòǹgbò ọ̀rọ̀ òun náà lètò àwa agbádùn ara wa torí pé ẹni tó gbé wa kalẹ̀ tó ní pé ká máa rí wa gbọ́ báyìí ẹni tí gbogbo èèyàn mọ̀ náà ni bàbá olóyè Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sọ fún wa wípé kẹ́yìn ó máa gbádùn wa kẹ́yìn náà lè gbádùn ara yín káwa náà gbádùn ara wa kò ní kálukú ó sàmọ́ gbádùn ká máa wà lálàáfíà bó ṣe rí náà nù mo wá fẹ́ sọ fún yín wípé sẹ́rí ìpele méjì òun náà ló pín sí o ìpele méjì abala méjì ló pín sí sẹ́rí abala àkọ́kọ́ òun ni wípé a jẹ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ ti ṣẹ̀ wá tá a bá sọ pé gbòǹgbò ọ̀rọ̀ a jẹ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ ti ṣẹ̀ a wá kí oríkì yín a fi àyè kalẹ̀ ká kí oríkì yín abala ẹlẹ́ẹ̀kejì òun ni abala ibi tí ẹ ó ti ní àlàáfíà níbi tí a ó ti sọ nípa àwọn àìsàn tí ń bá ní jà nínú àgọ́ ara àti àwọn ọ̀nà wo la fi lè tọ́jú ẹ̀ ẹ rí i pé abala méjèèjì kò sí tó ṣe é mọ́ dúró tì ọ̀nà wo ni Yorùbá fi ń tọ́jú ara wọn kí ni nǹkan tí Yorùbá ń lò láti fi lè tọ́jú ara ẹ̀ láti lè fi mú àìsàn tí ń ṣe kọ kú òǹbẹ̀ lọ́gán bí idán gbogbo abala méjèèjì tá a gbé wá lò nínú mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ bẹ́ẹ̀ ṣe wá ń wò mí kó lè já àǹfààní fẹ́ lòmíì ẹ máa share fún gbogbo èèyàn ẹ máa share fọkùnrin ẹ share fóbìnrin bóbìnrin bá wò kó share fọkùnrin bọ́kùnrin náà bá wò kó share fóbìnrin ẹ share fún gbogbo yín kẹ́ ẹ máa gbádùn kẹ́ ẹ sì lè rí ọgbọ́n ẹyọ kan àbí méjì kọ́ ń bẹ̀ ní gbérú ètò yìí kalẹ̀ kọ́kàn jẹ́tò lásán kọ́mọ̀ ṣe nǹkan tí ó mú ọpọlọ àti ọgbọ́n lọ́wọ́ níbo la fẹ́ rìn lónìí torí pé ọ̀nà tó pọ̀ la fẹ́ lọ lónìí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín àwọn ìkòyí ẹ̀ṣọ́ àwọn wo ni wọ́n ń pè ní ìkòyí ẹ̀ṣọ́ báwo ni wọ́n ṣe ṣẹ̀ báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sí kí wọ́n lẹ́ẹ̀kan à ń sọ wípé ọmọ agbúrò Ògùndé bó ni wọ́n ṣe ṣẹ̀ ọ̀nà wo ni wọ́n gbà tó fi jẹ́ pé àwọn tí wọ́n iṣẹ́ ogun ni wọ́n yàn láàyò bó ló ṣe rí lórí ètò yìí ẹ̀yin ọmọ Oníkòyí tẹ́ ẹ bá ń bẹ́ńbẹ́ ẹ gbọ́ ibi ẹ ti ṣẹ̀ wá bẹ́ẹ̀ ṣe rìn ọ̀nà tẹ́ ẹ wà tẹ́ ẹ fi tó fi di pé lọ́tún lọ́sí onílẹ̀ Yorùbá o tí wọ́n bá ń sọ̀rọ̀ jagunjagun
ẹ̀yin ọmọ Oníkòyí ni wọ́n kọ́kọ́ pè jáde àmẹ́yẹ bọ̀ lápò a ò tí ì wà dé mò ń bọ̀ ẹ jẹ́ n lọ sókè lọ́hùn. jẹ̀díjẹ̀dí ò sí mọ́ tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ Láwáfíntì ẹ̀yìn ríro kànjọ̀gbọ̀n nǹkan oṣù tí ò ṣe déédéé fọmọbìnrin Láwáfíntì ní kò pẹ́lúra. òdodo ọ̀rọ̀ bómi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ Láwáfíntì wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ẹ̀yìn romẹ́ ẹ̀yìn dúdú ti kànjẹ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe déédéé tàbó múnira dání gbogbo ọlọ́mọkùnrin tó ti dakúrẹ̀ tẹ̀ ní Láwáfíntì ó tó lára sọ bí ẹni sọ gbàdójúlówó ọkùnrin ìkókó ẹ tún wá gbọ́ o Láwáfíntì powder tea náà lọ dára fáwọn tó ń wojú olúwa fọ́mọ Láwáfíntì tẹ́ ti mọ̀ bí àmọ́ owó náà ló tún yíra padà dé pẹ̀lú agbára alákọ̀tún làjọ NAFDAC ṣe jẹ́ ló ń tẹ̀ gbà Láwáfíntì ló ń jáde láti Sulawok Tradomedical Nigeria Limited sẹ́wà ní ẹgbẹ̀jẹ́ aláwòye villa làkà òkété balẹ̀ jẹ́rù nílùú Ògbómọ̀ṣọ́. bó ti rí náà lẹ́sẹ̀ gbọ́hùn Láwáfíntì ẹ wo gbogbo sẹ́tí ń ṣe gbogbo kí ẹ̀yìn ó dúró gbagidi kọ́mọ̀tì àdí pé agbádùn ẹ̀yìn ẹni ara mọ́ bá a bá ti gbádùn èèyàn mọ́ kéèyàn ó gbé Láwáfíntì kó gbé lura ọba ti lè gbé lura báyìí èèyàn nà ní wọn kí ni jẹ́ jẹ̀díjẹ̀dí tó ọba dé Láwáfíntì ilé kí dákùtò lọ́lọ́ kí ni ara ń ro mí kí ni ẹ̀dọ̀ ń dùn mí ìwọ máa lo Láwáfíntì kọ́ ra fi sí ọba ti rà lò láàárọ̀ tó kó tó di pọ̀ jáde ní gbogbo tó bá jẹ kọ́kọ́ lo Láwáfíntì kó gbé lura ó rí i pé gbogbo nǹkan ó sì máa aya rẹ̀ ó sì jí pépépé dáadáa tó ká má gbára wa lákòókò ẹ jẹ́ kí n kọ́kọ́ yàlù bí tí mo fẹ́ yàlù tí mo fẹ́ kẹ́ ẹ kọ́gbọ́n bẹ̀ ẹ̀sọ́ kò yí ọmọ adìílẹ̀ dogun mo ní kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi ẹ̀sọ́ Ìkòyí ẹ̀sọ́ níbo ni wọ́n ti ṣe Ìkòyí ẹ̀sọ́ jábọ́ látọjú ọ̀run kò sì hù nílẹ̀ẹ́lẹ̀ bí ìgbà tí ewé kò hàn bá hù bàbá ẹnìkan ló bí bàbá ẹnìkan ológbùrò ló bí Oníkòyí wáyé báwo ni àwọn ológbùrò báwo ni wọ́n ṣe jẹ́ bàbá fún Oníkòyí ológbùrò ọmọ ẹkùn ọmọ ajáwédiwé ni ọmọ ajágùndìgùn ọmọ ajáwédiwé ọmọ ajágùndìgùn ńlọlọgbùrò ọmọ ẹkùn ààyè sórí mo fẹ́ kọ́ farabalẹ̀ kí n kọ́ lókùrò kínkínní kí n tó wá ṣàlàyé gbogbo bí wọ́n ṣe bí Oníkòyí sáyé sórí àìgbóyún ológbùrò lọ sódò ká pòsè tá a bá gbóyún ológbùrò lọ sódò tá a bá pòsè oyún ẹni ní gbèrú ni ta lè èèyàn tó wá gbóyún ológbùrò lọ sódò tó kù sírí náà sẹ́ẹ̀mọ̀ wípé ìyàwó ológbùrò ló gbóyún ológbùrò lọ sódò tó kó ṣe ń jọ sí ìgbà tó dòdò ọpọn mi tán ìyàwó wo wájú ọwọ́ ẹ̀yìn ọwọ́ àárín ọwọ́ ọ̀kan kọ̀rẹ́ ní gangan oyún inú rẹ̀ bá sọ kalẹ̀ ní kíákíá lọ́ba gbẹ́rù ya rẹ̀ lódò ó ní wọ́n ya tọ́ ọba délé kọ́ ọmọ wì tọ́ ọba wí ó kú ọmọ ẹkùn tí jorí ìwọ ìyá tọ́ ọba délé kọ́ ọmọ wì tọ́ ọba wí ó kú ọmọ ẹkùn tí jàgbò tọ́ ọba délé kọ́ ọmọ wì tọ́ ọba wí ó kú ọmọ ẹkùn tí jàgbò kó di ẹ tó ló gbé lórí ṣaraṣara ẹ̀sọ́ sọ́ọ́rí ẹ̀yìn tí n bá ní kí n máa torí kì tẹnubọ oríkì wọn n ò ní dákẹ́ ológbùrò fún ara rẹ̀ torí ilé Oníkòyí gẹ́gẹ́ là ń lọ sẹ́ẹ̀rí Oníkòyí ológbùrò ló bí ọmọ tí wọ́n sọ wípé tó sọ̀kalẹ̀ níkùn ìyá ẹ̀ tó gbèrú ìyá rẹ̀ yìí ìgbà tí ìyá délé ìyá ò lè mú mọ́ra ọ̀pọ̀kọ ẹ̀ ọ sọ fún ìwọ baálé mi mọ̀mọ́ dódò nígbà wọn rẹ̀ tí ó gbèrú mi mọ́ bí mo ti ń wọ̀ tó tí mo ń wò sí báyìí oyún inú mi ọmọ tí bẹ́nu mi ọ sọ̀kalẹ̀ inú mi rí pẹlẹbẹ ọmọ yìí ló wá gbèrú mi ó sì ní gbọdọ̀ sọ fẹ́ nìkankan bó ṣe gbèrú mi tán lọ padà sí ààyè rẹ̀ o òun ò ríru eléyìí rí o olóògbòrò bá ní lò náà bá dìde ọba fi ọ̀kan kejì ó fi ọ̀kan kẹta ọba wọlé awo lọ nígbà tó délé awo wọ́n gbé fatẹ́ wọ́n ní ọmọ tí ń bẹ nínú ìyàwó rẹ̀ tó bá bí ọmọ náà ọmọkùnrin ní ó fi bí o àmọ́ tó bá wá bí ọmọ náà tán iṣẹ́ ogun yóò máa jà ogun náà ni yóò máa jà ẹ máa gbọ́ ẹ̀yin ọmọ Oníkòyí kẹ́ ẹ mọ bí tẹ́ ẹ ti ṣẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yín ẹ̀sọ́ kò yóò máa dìlẹ̀ dógún nítorí pé èmi tí wọn bá wádìí nǹkan débi kò dùn n ò ní wí ọwọ́ lè kù díẹ̀ géléńjé ó lè kù bẹ́ńtẹ́ ó lè kù díẹ̀ kó fara pa ìtẹ́yìn náà ń rò níbẹ̀ ń tàbí ìtẹ́ ẹ̀ mọ̀ torí pé ẹ̀dá kan kò lè mọ nǹkan táláyà Olódùmarè tó dá ilẹ̀ àti òkè àmọ́ mo ń sọ fún yín wípé ológbùrò òun lọ sí àwọn Ìkòyí kalẹ̀ lẹ̀ nígbà tí ó di àsìkò ìgbà tí obìnrin yóò bí ọmọ lóòótọ́ ọmọ bímọ
ó bí ọmọ ó wá bí ọmọ ó bímọ náà lọ́kùnrin gbèsè bí ọmọ yìí lọ́mọ yìí bá bẹ̀rẹ̀ sí sunkún ọba tẹnubẹ́kún ó wá sunkún odidi ọjọ́ kìíní ló fi sunkún kọ̀dákẹ́ ó fi ọjọ́ kejì ó sunkún kọ̀dákẹ́ ó fi ọjọ́ kẹta ó sunkún kọ̀dákẹ́ bàbá bá dé irú ọmọ wo rè ọyá ọba pàṣẹ fún yà yìí ọyá gbẹlọ irú ọmọ wo ni sunkún irú ẹkún wo lélẹ́yìn kí ló dé àwọn yẹn tẹ̀sẹ̀ bímọ ni tó fi jẹ́ pé ọmọ tiwa náà wà bá sunkún tó bá wà fún àwọn wàhálà tí wọ́n bá sunkún tí ò ní dákẹ́ ọ̀yà gbé lọ sẹ́yìn kùlé ìyá náà bá gbọ̀n ọba gbọ̀n torí ó mọ̀ pé alágbára náà ni ẹ̀yìn ọkọ òun ọba gbé ọmọ náà ọba rẹ̀ gbé sẹ́kùlé oníkọ́lá máa bá nílé padà bá fi lélẹ̀ nígbà tí ó di ọjọ́ kẹta wọ́n bá ní ọjọ́ kẹta ẹ tẹ́ lọ́wọ́ ọmọdé gbẹ́rẹ́ kùlé náà ọjọ́ kẹta ló tó lọ rèé wò nígbà wọn ó rèé wò wọ́n débẹ̀ wọn bá ń bẹ̀ mọ́ tọ̀hán ẹ̀fílẹ̀ ìjọba bá dé tiẹ̀ lọ bí mami eléyìí tí ò ní dọ̀ọ̀lá mú ní ayé àwọn baba ńlá baba wa nǹkan bẹ o sẹ́rí nígbà tó wá yágbà tó di ọjọ́ kẹrìndínlógún ọmọ yìí ó ti wà lójú ogun nígbà tó di ọjọ́ kẹrìndínlógún ó ti wà lójú ogun yìí ti ń jagun lọ ó wá ránṣẹ́ sí bàbá rẹ̀ ó wá fòní ránṣẹ́ pé èmi tí ẹgbẹ́ dà síta èmi bẹ lójú ogun mò ń jagun lọ́wọ́ báyìí o kíní kan ò sì ní í ṣe kí wọ́n fi ọkàn balẹ̀ ìyá bá káwọ́ lórí lónìí kí mo kò yí o irú kí ni mo kò yí kí mo wá kò yí òun ni wọ́n pè títí tó do oníkòyí bí ọmọ òun ṣe sọ di bó ṣe di ìkó oníkòyí kí mo kò yí ìyá rẹ̀ lọ pariwo pé níjọ́ tí ìyá ti kọ́kọ́ rí ọmọ tó sọ̀kalẹ̀ nínú rẹ̀ tó gbèrú ìyá ti fún lọ́kọ pé irú kí mo kò yí ṣùgbọ́n ó sọ sínú ìgbà tí ó dìgbò bí tí wọ́n sunkún tọmọ yóò dákẹ́ yàtọ̀ káwọ́ lórí pé kí mo mọ̀ kankan kí mo wá kò yí o ó tún sèmi lórí ẹ̀ nígbà tí ọmọ náà wá lòun bẹ lójú ogun tó wá ránṣẹ́ lé wá bá ìyá àti bàbá rẹ̀ ìyá wa sọ pé mo kankan mo kò yí ná irú kí mo wá kò yí bí ó ṣe di oníkòyí nù oníkòyí olóògbòrò ló bí oníkòyí gbogbo ìrìn àjò oníkòyí láti ilẹ̀ ìrìn àjò agbára ni ìrìn àjò ogun ni kọjọ́ ewín kọjọ́ àlùjànnú kọjọ́ ènìyàn nítorí pé gbogbo agbára ń bẹ tó bá já ewé lọ́wọ́ ọ̀tún dandan ni kó jẹ́ tó bá fi owó òsì já ewé dandan ni kó jẹ́ fún un ìyẹn tó bá sọ pé òun fẹ́ ṣe òun náà ní máa ṣe fún olùkòyí ọ̀bọ̀ ṣùgbọ́n o ogun ni ó fi ń jà ogun ló fi ń jà oníkòyí iṣẹ́ ogun ni wọ́n máa ń jà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé wọn wá ẹni tí kọ́kọ́ ń jẹ́ oníkòyí láyé ogun ló máa ń jà gbogbo àwọn ọmọ oníkòyí ogun ni wọ́n máa ń jà ẹ̀sọ́ Ìkòyí ọmọ àdílẹ̀dógún ẹ̀dùn dókè lọ́hùn tó ń bọ̀. jẹ̀díjẹ̀dí ò sí mọ́ tipẹ́ àtìgbà tí mo ti mọ́ láwa fìtì ẹ̀yìn ríro kànjọ̀gbọ̀n nǹkan oṣù tí ò ṣe déédé fọmọbìnrin láwa fìtì ní kò pẹ̀lú ra. òdodo ọ̀rọ̀ bọ́mi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ láwa fìtì wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ẹ̀yìn romi ẹ̀yìn dúdú ti kànjọ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe déédé tàbó múnira dání gbogbo ọlọ́mọkùnrin tó ti dakú rẹ̀ tẹ̀ ní láwa fìtì ó tó lára sọ bí ẹni sọ gbàdójúlówó ọkùnrin ìkókó ẹ tún wá gbọ́ o lawafin powder tea náà lọ dára fáwọn tó ń wojú olúwa fọ́mọ lawafin tea tẹ́ ti mọ̀ bí àmọ́ owó náà ló tún yíra padà dé pẹ̀lú agbára alákọ̀tún làjọ nafdac ṣe jẹ́ ló ń tẹ̀ gbà lawafin tea ló ń jáde láti sulawok tradomedical nigeria limited tẹ́wà ní ẹgbẹ̀jẹ́ aláwòye villa làkàó. bó ṣe rí náà nìyẹn bí mo bá sọ pé Ìkòyí ọmọ àgbọ̀nyùn ẹ̀sán Ìkòyí ọmọ àdìlẹ́ẹ̀dógún ó yé mi ọmọ jàgínní àgbọ̀n tí kẹrù ogun lọ́jọ́ gbogbo ọmọ sọgbódìlẹ́sà kan dọjà ọmọ gbélégbègbè gbébàdàn gbélálùpọ̀n Ìkòyí ọmọ àgbọ̀n tí ikú sá ogun ló nílé ìjà ogun ló ní kò ilé ìjà wọn ò lè rúkú ogun ló ní kò ilé ìjà wọn ò lè yẹnà ẹ̀wọ̀n pé Ìkòyí wọn ejò kété aṣẹ́gun ni babalá wọn fi ṣe ọmọ Ìkòyí wọn ìjẹ̀gà àtúgùn ni babalá wọn fi ṣe lójú ogun ẹ̀sán Ìkòyí ọmọ agbúrò ogun ndí ẹ̀sán Ìkòyí ọmọ agbẹ̀túbẹ̀lẹ̀jà tẹ̀tẹ̀rẹ̀ orí ìrókò kánnakánná orí òrò ẹ̀sán Ìkòyí níjẹ́ báwọn ẹ̀sán Ìkòyí ọmọ ogun nílé ogun lóko
ọmọ fi gbogbo gbà ọmọ fi gbogbo gbà jagun fi gbogbo gbà dàbí ẹ̀dá dàbí òrò dàbí ẹsẹ̀ lọ́nà inú oko ẹ̀sọ́ oko yìí o ọ̀yá ẹ̀ mọ̀ pé ìlọmọ tafa ọmọ apó mẹ́rìndínlógún ọfà mẹ́rìndínlógún ẹrú Oníkòyí nìran bàbá tiẹ̀ ọmọ apó mẹ́rìnlá ọfà mẹ́rìnlá ẹrú Oníkòyí ni ọmọ apó mẹ́tàlá ọfà mẹ́tàlá apó méjìlá ọfà méjìlá apó mọ́kànlá ọfà mọ́kànlá apó mẹ́wàá ọfà mẹ́wàá apó mẹ́sàn-án ọfà mẹ́sàn-án apó mẹ́jọ ọfà mẹ́jọ ọmọ apó méje ọfà méje gbogbo wọn pátá ìwọ̀fọ̀ Oníkòyí ni wọ́n sọ́wọ́rọ́ ọmọ apó mẹ́fà ọfà mẹ́fà ọmọ apó márùn ọfà márùn ọmọ apó mẹ́rin ọfà mẹ́rin ọmọ apó mẹ́ta ọfà mẹ́ta ọmọ apó méje ọfà méjì wọ́n ní wọ̀fà Oníkòyí nìran bàbá wọn ẹ̀sọ́ Ìkòyí nìkan lọ́mọ Tafa kan ṣoṣo pààyàn mẹ́fà ẹ̀sọ́ Ìkòyí ọmọ agbórogun ǹdẹ̀ ẹ̀sọ́ Ìkòyí ọmọ agbọ̀ndúnlé lè jà ẹ̀yìn owó kó tó di pé wọ́n wàá yà sí ọ̀dọ̀ ẹ̀yìn ń lọ síbi egbòogi ìwòsàn ara kó tó di pé a lọ abala bẹ̀rù kí n tó lọ bẹ̀ ẹ dákun mo fẹ́ sí ojú òpó kalẹ̀ ẹ wo egbòogi ìwòsàn ara mo ní kó tó di pé a lọ bẹ̀ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ jẹ́ ká gbádùn ara wa ní abala oríkì níbi tá a ti máa kíra wa sẹ́rí ẹ wò èyí tí mò ń sọ fún yìí ní ti ń bẹ nínú rẹ̀ ọkọjá bẹ́ẹ̀ ọmọ Yorùbá tí ó bá dé lọ́wọ́ bí ẹni pé kò ní nǹkan kan lọ́wọ́ ni torí pé gbogbo àrùn tí ń bẹ nínú ara pátápátá eléyìí tá a fẹ́ sọ fún yín lónìí orí fífọ́ ni a fẹ́ sọ orí mọ́ fọ́ ẹlòmíì yóò kàn bá lójijì yóò bá lábàádì ó lè wà nínú oko ó tiẹ̀ ti kó oògùn ìyẹ̀fun ó kójẹ kò rán ní tí ó pa yanyan táwọn bàbá wa máa lò ń dọ̀hún ẹ gbọ́ níbi ìwé tí mo mú lọ́wọ́ yìí bàbá wa Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀dì Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ṣe ìwé ìjáde tó ṣe pé ó wúlò fún onílé ó wúlò fún àlejò ṣé ẹ rí tá a bá sọ àwọn nǹkan tí ń bẹ nínú rẹ̀ tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ mú lọ́wọ́ ó dáa púpọ̀ ṣùgbọ́n ká ẹ wá tó ní ìwé yìí lọ́wọ́ òun gangan ní pàtàkì ìwé tá a mú lọ́wọ́ fún yìí egbòogi ìwòsàn ara nǹkan tó dáa púpọ̀ tó yẹ kẹ́ ẹ ní ni kò àmọ́ kó tó di pé mo fẹ́ lọ máa sọ nǹkan tí mo fẹ́ sọ nípa orí fífọ́ fún yín ẹ jẹ́ kí n jẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá òdodo ọmọ Yorùbá tààràtàrà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí tẹ́ ń gbádùn mi dáadáa bí mo ṣe ń bá gbogbo ètò yìí ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ẹ jẹ́ àkìrà wa kínkínní ọmọ ìlú wo ni ọ ṣé Ìbàdàn ni ọ ni Ìbò ni ọ gẹ́gẹ́ Òṣogbo ni ọ ibi tó bá ti wálẹ̀ Yorùbá ó yá jẹ́ ká gbọ́ kémi ó sì kì ọ́ nọ́mbà tẹ́ ẹ pè mí sí rèé ẹ pè mí sórí 090 2017 1999 090 20 17 1999 nọ́mbà yẹn ni ká ẹ pè mí sí bẹ́ẹ̀ kí n pe nọ́mbà òfin ilé ẹ̀kan sí ẹ pè mí kémi ó kì ọ́ pè mí kí n kì ọ́ bó o ṣe jẹ́ mo ní ó pè mí kí n kì ọ́ bó o ṣe jẹ́ ọmọ ìlú wo ni Unborn ni wọ́n bí ọ sí ìbò ló ti ṣẹ̀ wá lórílẹ̀‐èdè nínú ọmọ Yorùbá pè mí o bọ́ọ̀ bá jọmọ Òṣogbo pè mí o bọ́ọ̀ bá jọmọ Ọ̀fà mo ní ó pè mí o. Hello talẹ̀ yẹn ti ń pè mí rí náà hello níbo hello ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ níbo lẹ ti ń pè mí. láti gbàgbọ́ ọmọ òwò lódò ọba. ìwọ ni ọmọ olódò ọba ọmọ ọba tẹ́límìrì ìwọ tó nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ìwọ tó ní kọ́kọ́rọ́ tí ò nílẹ̀kùn wọ́n ní ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi délélé bàbá tó bí wọn lọ́mọ ìwọ ọmọ olódò àjígbà bí ọba wẹ̀rú agbátìẹ bó wá wíwòfà igbátìẹ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin ọmọ ojú oró tí ó jẹ́sẹ̀ yóò tó mi ìrù ọ̀kẹ́rẹ́ tí ojú omi ọba ó tòrò omi ọba bá tòrò kí lábàárò mú bọ̀ ọba mú bọ̀ sún mo gbójú mo lọ́la tó sá kẹ́kẹ́ ọmọ olúmọjọ bí ní ìyá ọmọ ìwọ olódò ọba
ọmọ mo gbójú mo lò látọ́ sákẹ́kẹ́ mo gbójú mo lò látọ́ bàjá jíjí tí mo jí mo bálà lọ́wọ́ mi wọn mẹ́ni tó kọ̀ làsọ́wọ́ mi ọmọ olúgbọ́n sáà kejì ní àgbẹ̀ tí mo rúdò ọba kí n tó bọ́jú ẹsẹ̀ fi báńkì yìí mo lé mi ò ní dé kíákíá ìwọ olódò ọba ọba